Aláròyé máa wí o. Ó mà ṣe o, ẹran àgbọ̀nrín ni ọdẹ yìí fẹ́ yìnbọn fún lóko, ọ̀rẹ́ rẹ̀ níbọn bá. Títí di àsìkò tá à ń kóró yìí jọ lọ́wọ́, inú ọ̀fọ̀ ńlá àti ẹ̀dùn ọkàn ni àwọn ẹbí ọdẹ kan olóògbé Sunday Ìjíọlá ẹni ọdún 43 kan wà báyìí. Bẹ́ẹ̀ kò sóhun méjì tó mú ká àwọn ẹbí olóògbé náà máa bara jẹ́ ju pé ṣe ni ọ̀rẹ́ olóògbé náà tóun náà jẹ́ ògbójú ọdẹ láàrin ìlú yìnbọn pa á dànù lásìkò tí wọ́n lọ dẹ̀gbẹ́ ní ọjọ́ ìṣẹ́gun tísídẹ̀ẹ́ ọjọ́ 22 oṣù karùn-ún ọdún yìí lágbègbè Parakoyi nílùú Owódé-Kétu níjọba ìbílẹ̀ Yewa North ní ìpínlẹ̀ Ògùn. Aláròyé gbọ́ pé àwọn ògbójú ọdẹ 15 kan láti ìlú kékeré kan tó ń pè ní Owódé-Àpésìn ni wọ́n kóra wọn jọ lọ́jọ́ tísídẹ̀ẹ́ ọjọ́ 28 oṣù tó kọjá lọ yìí, wọ́n sì gba inú igbó kan lọ gẹ́gẹ́ bí ìṣe wọn ní gbogbo ìgbà láti lọ pa ẹran ìgbẹ́. Wọ́n rin inú ìgbẹ́ títí lọ́jọ́ náà, wọn kò rí ẹran gidi pa. Bó ṣe fẹ́ máa darí padà bọ̀ sílé ni wọ́n bá rí ẹran àgbọ̀nrín ńlá kan lójijì. Inú wọn dùn gidi, bẹ́ẹ̀ lolúkálùkù ń gbìyànjú láti yìnbọn fún ẹran náà. Ẹran náà ferege ló bá ń sá lọ lẹ́lẹ́ kí ẹran náà má bàa bọ́ lọ́wọ́ wọn nítorí pé wọn kò rí ẹran kan pa láti àárọ̀. Wọ́n pín ara wọn sí méjì. Àwọn kan lọ dènà de ẹran náà níbi tí wọ́n gbàgbọ́ pé a gba ibẹ̀ kọjá. Bí ẹran náà ti yọ sí àtúndá lójijì ló kọjú ìbọn sí i ló bá yìnbọn fún un. Ilé àwọn ẹlẹgbẹ́ rẹ̀ yòókù bá sáré lọ síbi tí ẹran náà wó sí láti lọ gbé e, ṣùgbọ́n ìyàlẹ́nu ńlá gbáà ni ọ̀rọ̀ náà jẹ́ pé òkú olóògbé Sunday wọ́n bá nílẹ̀. Wọ́n gbìyànjú láti ti gbé lọ sí ilé ìwòsàn ìjọba kan tó wà lágbègbè náà fún ìtọ́jú, ṣùgbọ́n lójú ọ̀nà ni olóògbé náà dákẹ́ mọ́ wọn lọ́wọ́ sí. Lójú ẹsẹ̀ tí ọdẹ yìí ti yìnbọn pa ẹlẹgbẹ́ rẹ̀ ló ti rí ohun tó ṣẹlẹ̀ tó ti sá lọ ráú kí ọwọ́ ọlọ́pàá má bàa tó o. Àwọn ẹbí olóògbé náà lọ fi ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó àwọn ọlọ́pàá agbègbè Égùà létí. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Odùtọ́lá tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn ní ọjọ́ Ajé Monday ọ̀sẹ̀ yìí sọ pé àwọn ń wá ọdẹ tó yìnbọn pa olóògbé náà báyìí àti pé àwọn ọlọ́pàá agbègbè Égùà lọ síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹ̀ láti lọ wo ibi tí nǹkan ti ṣẹlẹ̀ níbẹ̀. Àtẹ̀jáde kan tán fi síta lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ báyìí wípé àwọn ọlọ́pàá agbègbè Égùà níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé ti lọ síbẹ̀. Wọ́n ti ya fọ́tò òkú olóògbé náà. Bákan náà ni àwọn ẹbí olóògbé náà ti bẹ̀bẹ̀ pé wọ́n jọ̀wọ́ òkú ọmọ àwọn sílẹ̀ fáwọn káwọn lọ ṣètò ìsìnkú rẹ̀ lọ́nà tí àwọn fẹ́ báyìí. À ń ṣèwádìí nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ́wọ́ báyìí tí a sì máa fọwọ́ òfin mú afurasí ọ̀daràn ọ̀hún láìpẹ́ yìí. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ Aláròyé online television. Akin Akínníyì ló kà sí etí gbọ̀yìn.